àjàkàsù olóhùn ogbókùn bọ́rùn èmi lẹ́ni tó níyangún ṣe adúláfólùwòrì tí ń lọ rèé so nínú ìgbẹ́ nítorí ajé olùwòrì mọ́mọ́ so irékù níwájú irékù lẹ́yìn olùwòrì mọ́mọ́ so Ọ̀rúnmìlà olóhùn ò wálé ayé mọ́ ní àwa dákun rọ̀ wá inú ní bí ọ Ọ̀rúnmìlà olóhùn ò rí bí àárọ̀ sí mọ́. Àkíké sògìsà àwòlé Ọ̀rúnmìlà Ifá fún Ọ̀rúnmìlà àjànà Ifá ń ra ọsẹ oníkà mọ́ògùn Ifá ní wọ́n lówó mo lówó ẹnu awo nìbà ẹnu awo làṣẹ Ifá ní wọ́n bímọ mo bímọ ẹnu awo nìbà ẹnu awo làṣẹ Ifá ní wọ́n ní gbogbo mo ti ní gbogbo ẹnu awo nìbà ẹnu awo làṣẹ ẹnu awo nìbà làṣẹ wà tó yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè ẹ̀làbọ́yè bọ́ ṣiṣẹ́ o. Tọ́ ẹ kú dédé wòyí ẹ̀yin èèyàn tẹ́ ń wòran mi orúkọ mi ni Olúwo Jọ̀gbọ̀dọ̀ Ọ̀rúnmìlà àwọn ohun Ifá tí ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ ó dá lórí ọ̀rọ̀ ìrònú depression àti ojútùú àti kí ló dé tá àti fi rí ojútùú sí a máa sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi nípa ìbáṣepọ̀ àwọn ènìyàn àti bá a ṣe lè ṣe ìgbádùn ayé àti àwọn ẹ̀kọ́ tó jáde láti inú odù Ifá gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe fi lélẹ̀ fún wa pátápátá àwọn nǹkan yìí la máa yànnàná lórí òpó yìí láti lè wá mọ gbogbo àwọn ètò wa bí ó ṣe máa lọ bọ́ sísàlẹ̀ kẹ́ subscribe sí Ilé Olúwo TV ẹ sì gbádùn mi lọ́pọ̀lọpọ̀ èmi ń tiyín tòótọ́ Olúwo Jọ̀gbọ̀dọ̀ Ọ̀rúnmìlà ẹ ṣeun púpọ̀.